Èkejì mi dẹ̀ fòdì ọmọ yìí báyìí, ó kó mọ́ra. Èkejì mi dì mú báyìí, èmi á dì mú lẹ́sẹ̀. Ẹ̀yin wá dì mú lẹ́sẹ̀. Bẹ́ẹ̀. Ẹ di ọsọ tẹ́lẹ̀ ni. Ìgbà tó ti sọ ní yẹn kọ́ ọmọ yẹn ló máa fi ṣe. Ṣé ń gbà. Ó tó mélòó? Bí mẹ́rin. Gbogbo òkú yẹn la máa ń gbé station yìí rà. Wọ́n ń tún ẹ̀rọ máa ń Kí ló máa ń pa lójú ẹ tó mọ̀? Wọ́n pa àwọn èèyàn lójú mi níjọ́ tó fẹ́ pa ẹni. Wọ́n lé mi lánàá, àná wọ́n gbé kí n máa lọ ọ̀dọ̀ mẹ́rin. Ìgbà tó fẹ́ pa ẹni yẹn lánàá. Tó fẹ́ Èkejì mi dẹ̀ fòdì ọmọ yìí báyìí, ó kó mọ́ra. Èkejì mi dì mú báyìí, èmi á dì mú lẹ́sẹ̀. Ẹ̀yin wá dì mú lẹ́sẹ̀. Bẹ́ẹ̀. Ẹ di ọsọ tẹ́lẹ̀ ni. Ìgbà tó ti sọ ní yẹn kọ́ ọmọ yẹn ló máa fi ṣe. Ṣé ń gbà. Ó ṣàbà báwọn jọ sọ̀rọ̀ pẹ̀lú Fákóredé. Àtẹ́kejì mi dẹ̀ máa pè mí ó lóun nídìí orí èèyàn. Mo lórí èèyàn pé ó ní kóun nídìí ẹ̀ 100,000 ló fẹ́ fóun. Ìgbà tó dẹ̀ di mi ò sára ó fún mi ní ó send 4,000 naira sí mi ó lè fi wá bọ̀ òun. Mo ṣe lọ bá a. Mo kí gbogbo ojú tó láǹfààní láti máa wò wá ní ìkànnì Àjàrà Màlẹ́fà TV, ojú tẹ́ fi ń wò wọ́ ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wọ́ ní di láṣẹ Èdùmàrè. A kú dédé àkókò yìí lẹ́ẹ̀kan sí. Tá a bá gbàgbé ní nǹkan bí ọjọ́ díẹ̀ sẹ́yìn ló jẹ́ wípé ọ̀rọ̀ kan jà ràìnràìn ní ìlú Abẹ́òkúta, eléyìí tó jẹ́ olúìlú ìpínlẹ̀ Ògùn, níbi tí a gbọ́ wípé wọ́n ní àwọn ọkùnrin kan àti ọmọ kékeré kan wọ́n ní wọ́n bá orí lọ́wọ́ wọn ní agbègbè Láfẹnwá, eléyìí tí wọ́n ní lẹ́yìn òrẹ́yìn iléeṣẹ́ ọlọ́pàá ó padà rọ́wọ́ tó wọn látàrí àwọn tí wọ́n jẹ́ aládùúgbò àti àwọn ikọ̀ Àgbẹ̀kọ̀yà kan eléyìí tí wọ́n rọ́wọ́ tó àwọn tí wọ́n bá orí lọ́wọ́ rẹ̀. Ní báyìí ẹ̀kọ́ ti fi ojú mímu wọn. Wọ́n ní ẹnu ọlọ́fà àtẹ̀rí yẹn ni mo ta ti ń dùn. Ṣùgbọ́n orú ọ̀rọ̀ eléyìí ò dùn rárá torí pé ohun tó bani lọ́kàn jẹ́ jọjọ ni. Ọlọ́run bá nínú àánú ẹ̀ kó dákun dábọ̀. Tẹ̀mí tí ibi tá a rúwé eré tá a ta gbogbo dé ká má ṣèrìn láṣẹ Èdùmàrè. Ẹ gbọ́ ọ̀rọ̀ náà nísàn lẹ́nu ẹni tó pera rẹ̀ ní Táíwò, eléyìí tó sọ wípé òun àti kejì àwọn làwọn jọ ṣiṣẹ́ láabi náà. Tó bá jẹ́ pé àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń darapọ̀ mọ́ nìkan ní Àjàrà Màlẹ́fà TV, ojú tẹ́ fi ń wò wọ́ ní fọ́, ẹ subscribe, ẹ comment, ẹ bá wa share, ẹ rántí máa sọ fún gbogbo àwọn ọmọ yín pé kán gbìyànjú láti máa dágbére níbi yòówù tí wọ́n bá lọ. Tèmi tí àní kó sọ́wọ́ o láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun. Kí lorúkọ yẹn wà? Táíwò Yẹmítán. Ẹ tó ọmọ ọdún mélòó? 48 years. Ọmọ bíbí wọn ní. Ọmọ Abẹ́òkúta ni. Níbo l'Abẹ́òkúta? Òwu. Bàbá àti màmá yẹn ọmọ gbogbo wọn. Òwu Gbàgùrà. Ẹni bàbá mi ni Òwu. Kí lorúkọ bàbá yín? Yẹmítán. Lórúkọ ìyá yín? Sáràtù. Sáràtù bẹ̀rẹ̀. Yẹmítán. Àwọn iléèwé wo lẹ lọ? Mo lọ primary school ní Sàngọ̀tà. 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 Secondary school ńkọ́? Ẹ lọ secondary school. Ẹ lọ secondary school. Iṣẹ́ wo ni wàá ṣe nígbà tí ẹ lọ sí secondary school? Mo ṣe iṣẹ́ kápẹ́ntà. Kápẹ́ntà ẹ ṣe. Láti tó bí ọdún mélòó lẹ ti wà nínú iṣẹ́ kápẹ́ntà yìí? A tún máa lọ bí abi 30 years ṣá. 30 years ẹ ti ń ṣe. Lẹ́yìn iṣẹ́ kápẹ́ntà iṣẹ́ wo lẹ ti ń ṣe? Lẹ́yìn iṣẹ́ kápẹ́ntà mo tún máa ń yí wọ́dà. Ẹ̀yin wọ́dà ní wọ́dà ní ti báwo? Mo ń ṣèṣègùn. Ọkẹ́ ní iṣẹ́ ṣègùn. Alókọ́ ní iṣẹ́ ṣègùn. Akọ ẹni tó bàtà máa ti máa kọ́ iṣẹ́ ìṣègùn yẹn. Mo kọ́ díẹ̀ ló mú àrùn. Ló mú àrùn. Ló mú àrùn? Bẹ́ẹ̀. Níbo ni ẹ? Ìpínlẹ̀ wo ló mú àrùn wà? Kwara State. Kwara State kọ́. Ṣé ẹ lọ ṣiṣẹ́ bẹ̀ ni àbí Mo lọ iṣẹ́ kápẹ́ntà ni so mo dẹ̀ lípì wọn bàbá tó àbẹ̀ máa ń gbé mi máa ń kọ́ṣẹ́ yẹn lọ́dọ̀ wọn. Ẹ wá kọ́ṣẹ́ lọ́dọ̀ ọtọ́ nígbà tí ẹ kọ́ṣẹ́ babaláwo? Mo kó bí 2 years mo fi kọ́. 2 years ẹ kọ́ṣẹ́ babaláwo? Bẹ́ẹ̀. Ṣé babaláwo lẹ kọ́ ni àbí ìṣègùn? Iṣẹ́ ìṣègùn lẹ ṣe ẹ̀kọ́. Ok. Àwọn ọmọ yín kọ́? Wọ́n máa ń dèrò oko. Ìyàwó yín kọ́? Ìdèrò oko. Ok, dúró kó ní family yín wà? Ilé àwọn ọmọ wà. Àwọn ọmọ wà? Bẹ́ẹ̀. Kí làwọn ṣe lọ́wọ́? Wọ́n lọ school. Wọ́n lọ school. Bẹ́ẹ̀. Ok. Kí ni ó gbé yín dé Ọ̀pọ̀lọpọ̀? Ẹ ṣé. Ilé ni mo wà. Ilé ni mo wà. Ìkejì mi pè máa kọ́ wọn pè ní Fákóredé. Èmi ló pè. Ó ní gbé fóònù fún kejì. Mo ní mi síbi tí ìkejì mi wà. Lọ́wọ́n tó bá ti dé kí n gbé fóònù fún kí n sọ pé kó pè òun. Òun àti ẹ̀ tí kí wọ́n máa ń ríra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. So mo ṣáà àgbà tó rí. Mi ò yẹn wà lágbọ́ọ̀kà. Àjọ àlábẹ́kúta ń bẹ̀ ni. So ìgbà tó rí pé kejì mi dé, mo á pè kejì.
ìṣègùn ló ṣe. Ìṣègùn òun náà ṣe àbí? Bẹ́ẹ̀ni. Láàmú gbọ́ yín. So ìgbà tí mo wá pe Ìfakọ̀rẹ́dé bá pè kékeré ajá ìra wọn ní Ìfakọ̀rẹ́dé ti pè ọ́ kó lọ bá bá wà ní ó ṣàgbà báwọn jọ sọ̀rọ̀ pẹ̀lú Ìfakọ̀rẹ́dé àti kejì mi tẹ̀ máa pè mí ó lóun nídìí orí èèyàn mo lórí èèyàn pé mo lọ́wọ́ kó òun nídìí ẹ̀ 100,000 ló fẹ́ fóun so ìgbà tó dẹ̀ di mi ò sára ó fún mi ní ó send 4,000 naira sí mi ó ní kí wá bọ̀ òun bí mo ṣe lọ bá a ní mo ṣáà gba owó yẹn wọn lẹ́nu tèmi gan kò díẹ̀ nídìí mo ṣe wá bá a ní Abẹ́òkúta ni mo ṣáà bá a ní ìgbà tí mo wá bá èmi wà lógbò bẹ́ẹ̀ ni tó ọlọ́gbọ̀ta bí mo ṣe wá bá a nígbà tí mo wá bá a mo ṣáà jókòó sọ́fíìsì bẹ́ẹ̀ ní àǹtí Ṣọlá nítorí bẹ́ẹ̀ lọ́fíìsì wa wà mo ṣáà jókòó síbẹ̀ ìṣègùn so mo ṣáà jókòó àti mo jókòó kò pa ṣáà yẹra mo ra mineral mo mu so bẹ́ẹ̀ ló ti wá pé ọmọbìnrin dára sí mi yẹn pé níbo ló wà ẹ̀gbọ́n ìyẹn kejì mi. Ìkejì yẹn ṣé ìbejì lẹ́yìn ni? Ìbejì ni. Ìkejì yẹn ṣé obìnrin náà ọkùnrin? Ọkùnrin kí lórúkọ tí yín gangan? Táíwò lè kọjá. Táíwò ìkejì yín ni Kẹ́hìndé òun ló wá pé dára sí mi. ló pé. Báwo ni dára sí mi yẹn ṣe jẹ́? Ó dàgbà tí ń fi friend ara wọn tẹ́lẹ̀. Ọmọ yẹn àwọ̀ bẹ́ẹ̀ bí kò lójú bí 30 àbí kó súnmọ́ 30 àbí 30. Ṣé o ti bímọ tẹ́lẹ̀ o ti fọkọ tẹ́lẹ̀? Ó dàgbà ó ti bímọ. Ọ̀gbọ́n bíi mélòó ló ti bí tẹ́lẹ̀ mi àmọ́ ọmọ. Ok, ó yẹ tẹ̀síwájú. So ọmọ yẹn ó ṣàpèjẹ ọmọ yẹn wà pọ̀ ọmọ kan ní ọmọ yẹn máa ń bá a ṣe eré ní ọ́fíìsì ọ̀dọ̀ wa bí ọmọ bá gba ọ́fíìsì. Ọmọ kékeré. Ọmọ yẹn ò ní kú bí àbí 10 years lọ. Ọmọ yẹn ò ju 10 years lọ. So wọ́n ṣàpè ọmọ yẹn jọ lọ sí Láfẹnwá wọ́n lọ mú dára sí mi yẹn màtọ́ lọ mú mí ìmọ̀ra tó lọ. Ẹ sọ wípé ìkejì yẹn Kẹ́hìndé àbí ó ti fẹ́ dára sí mi tẹ́lẹ̀. Ó ti fẹ́ràn. Ọmọ kékeré tí ò yọmọ 10 years tẹ máa ń ránṣẹ́ ládùúgbò yìí òun àti Kẹ́hìndé ló lọ mú dára sí mi wá. Ṣé dára sí mi ò wá sílé ẹ̀rí tẹ́lẹ̀ ló ṣe jóun ló lọ mú wá? Irọ́ ó ní tó bá dé Láfẹnwá kó pò òun. So ìkejì náà fẹ́ lọ Láfẹnwá tẹ́lẹ̀ rẹ̀ tó wá mú ṣáǹsì dání lọ́wọ́ nìkan tó kọ́ kó jọ máa lọ sí lọ́wọ́ tí wọ́n máa bọ̀ wá sí ọ́fíìsì ọ̀dọ̀ wa. Tó bá dé Láfẹnwá náà ṣe pé jọ máa wá sọ́fíìsì ọ̀dọ̀ ti yín. Ẹgbà tí dára sí mi dé Láfẹnwá ìkejì mi lọ pàdé ẹ̀ ní Láfẹnwá dára sí mi ó dẹ̀ mú ṣáǹsì dání ìkejì fẹ́ gbàbẹ̀ lọ bìkan tẹ́lẹ̀ ni so ó wá ní kí ṣáǹsì máa mú kọjọ máa lọ sí ọ́fíìsì. Ṣáǹsì àti dára sí mi kó máa lọ sọ́fíìsì. So wọ́n ṣàrà ọ̀rà òfò bọ́ mi mọ́ lọ́ọ́ ti ra òfò ọjà mo rà pé ká mo ṣàrọ̀ mọ́ ọmọ yẹn kí mi náà mọ́ ó kí mi dáadáa so wọ́n dẹ̀ ra ọ̀rà òfò bọ̀ láti ọ̀hún mo á fún ọmọ yẹn mo ṣàṣe lálejò ọmọ yẹn jẹun ló jẹ òfò tó wà pẹ́ ọkàn nù fún yẹn máa nà ìbí náà tí mi náà lè jẹ máa ní ṣáǹsì ṣé wọn bá fún ẹ̀kẹ́ rà náà lẹ́yìn jáde ló ní káwọn ra bí ó ní 300 àbí wọn kọ ọmọ kékeré tí wọ́n bá ṣe lọ bẹ́ẹ̀ ọkùnrin ní ṣáǹsì so máa fún ṣáǹsì náà náà dẹ̀ ní àkókò gómìnà rẹ̀ ọkàn sí fúfú ẹ̀kún wà nílẹ̀ èmi náà jẹun abọ́tọ́mọ yẹn fi jẹun èmi náà fi àbọ̀ ìmọ̀ ṣàfi jẹun gbà tó ṣe díẹ̀ tí mo mú tí mo ṣe bí tí mo ṣàjókòó sí ọ́fíìsì bẹ́ẹ̀ ọmọ yẹn jókòó sórí iṣẹ́ so mánà kí ni kí n fi ṣẹ́ lálejò wá ní òun ti mú mini park méjì kan wà lórí tébù ọtí tó máa fẹ́ yín já ó ti mú ọmọ yẹn ọmọbìnrin dára sí mi mánà àjọpọ̀ bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì kan tuntun ló wá ní òun ti mú ọtí wíyàn ó ṣe jẹun tán nìkan kan máa ní yan mí ìwé ẹ̀kọ́ àjọ máa ọ̀ bá ní kí ṣáǹsì lọ́wọ́ mi ra ọtí yóò náà gbé tìrìtìrì àti trọ́fì lọ́mọ yẹn lọ ra wa mo ṣàpọ̀ 1,000 tàtọ́ mọ́ yẹn rà dé máa ṣì máa ní kí ṣáǹsì máa mú kọ́ọ̀bù wa mú kọ́ọ̀pù máa pín ọtí yẹn mo ṣá pín sí méjì mo fóun tinú kọ́ọ̀pù èmi náà mu tinú ògò yẹn ìgbà tí mo dẹ̀ mú tán mo dẹ̀ jókòó ọmọ yẹn náà jókòó sórí iṣẹ́ àǹbẹ́ náà ló jókòó sí kò pẹ́ ìkejì mi náà bọ́ọ̀ ìkan náà di Kazeem bí Kazeem ṣe dé ó kọ́ ìpè àtọ́ àlè kíní kan mi ìdẹ́ mi ìmọ̀ rí bọ́ọ̀ ìka mi ìmọ̀ rí wọ́n kọ́ ìta lélẹ̀ ó ṣáà ó kí mi èmi náà kí i tó máa ní ẹni tó wá wù kò sí ilé
wá ojú ní ẹ má bínú mú wọn kéèkejì wọn ní o àṣà kìra ṣé pẹ̀lú ìjọra tó yẹn ni. bẹ́ẹ̀ ok àṣà kìra pẹ̀lú ọ̀bọ yẹn ṣá ọ̀bọ yẹn wà lọ jókòó síta ìgbà tí ọ̀bọ yẹn jókòó síta ìgbà tí mo ṣáà wà ń rà lọ síta bó tún padà ọ̀bọ Kazeem yẹn jókòó síta màá pè kejì mi pé ọ̀gbẹ́ni ọtí àlejò àlọ́bí sí wa lókè pé kíní kan ọkàn kò gbọ́n ọkàn àwọn ní òun ti gbọ́ mo ní ó lálejò lọ́fíìsì so kò pẹ́ kejì mi náà dé ọjọ́ sọ̀rọ̀ èmi wà nínú ọ́fíìsì tèmi ṣé Kazeem àti kejì ló jọ sọ̀rọ̀. lọ́jọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ níta gbàtọ́dẹ̀ jọ sọ̀rọ̀ ní ìmọ̀kọ́ tó jọ sọ láàrin yẹn ìgbà tó yá wọ́n ṣàwà ní ibẹ̀ títí ilẹ̀ ṣú wọn gbogbo atẹ́gùn yẹn ti pọ̀ jù ayé máa lọ nulẹ̀ mo lọ rìláàsì díẹ̀ nulẹ̀ gbàtọ́dẹ̀ ti kọ bí after 11 bóyá tó 12 ṣá kò ṣe wá bá mo wà ń tẹ̀ mo padà sórí bench níta ń bẹ̀ mo rí Kazeem yẹn náà wọ́n ṣáà jókòó gbàtọ́ máa di kọ́ bá ta kọ́ bí 12 ṣá òun mú ọmọ ẹ̀ wọnú ilé ìyẹn kejì mo mú wọnú ilé ìyẹn dára sí mi yẹn no before gbà yẹn ó ti mọ ọmọ Ṣámsì yẹn ó ti mú lọ sọ́dọ̀ màmá ẹ̀ ó ti mú lọ́wọ́ alẹ́ yẹn ó ti mú lọ sọ́dọ̀ mọ́mì ẹ̀ gbà tó mo ṣáà mú létà lè gbà tó dé tí ó ti kọ́ after bí àwọn bíi 12 nǹkan bíi 12 yẹn ó mú bẹ́ẹ̀ wọnú inú ilé ní ọ́fíìsì bẹ́ẹ̀ náà ni ó ló mú lọ kọ́dún mo kọ̀ Kazeem yẹn ṣáà mú handkerchief white ó ṣàbí kọ́va imú mọ́ ẹnu báyìí ẹmọ yẹn ẹnu gẹ̀yìn yẹn dára ni bẹ́ẹ̀ni ìkejì mi dẹ̀ fòjì ọmọ yẹn báyìí ó kó mọ́ra ìkejì mi dìímú báyìí ìmú àdìmú lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó ti sọ ní yẹn kọ́ ọmọ yẹn ló ń bá ó máa fi ṣe. ṣé nígbà tí èyí débẹ̀ ó sọ fún tẹ́lẹ̀ pé ọmọ yẹn lòún fẹ́ lò. ó ti sọ kọ́ ọmọ yẹn ló máa lò kọ́ ọmọ yẹn kọ́ ń bẹ̀ kọ́ ọmọ tó bọ̀ yẹn máa lò. ó sọ fún ọmọ yẹn lòún fẹ́ lò. ok ìgbà tó sọ fún yín ta ló rán wọn ní iṣẹ́ yẹn ta ló rán kejì níṣẹ́ yẹn àbí ta ló rán yín níṣẹ́ yẹn tí. Ifákóredé ni ó rán níṣẹ́ bẹ́ẹ̀ Ifákóredé èmi ló kọ́kọ́ pè ìyẹn Ifákóredé kò bá mi sọ ọkàn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó wá ní kí n sọ pé kejì ń kó pe òun gbàtí máa sọ pé kejì Ifákóredé ti pè òun pé ní kò pe òun náà àjọ sọ pẹ̀lú Ifákóredé so gbàtọ́dẹ̀ di Kazeem yẹn ìgbà tí Kazeem máa dé lọ́wọ́ ọ̀sán yẹn tó kọ́kọ́ tí kejì mi sí àrùn tó mú lánàbàgì kan dání bí pólíbàgì báyìí wọ́n ti ráǹpọ̀ ẹ̀ bí ìmọ̀kan tó wà ń bẹ̀ pọ̀ lẹ́tà àgbà tó máa yọ ọmọ kíkọ́ bẹ́ẹ̀ ni ó mú síta ló mú jáde òun ló wá dó bóyá dúnbọ̀ ẹ̀ ní wọ́n ṣáà di ọrùn ọmọ ẹ̀. ṣé inú ọ́fíìsì bẹ̀rẹ̀ dúnbọ̀ ẹ̀ sí ni. bẹ́ẹ̀ ni ọ́fíìsì àbí. ọ́fíìsì méjì ni ìkan wà wájú báyìí èyí tó wà lọ́wọ́ ẹ̀yìn. èyí tó wà lọ́wọ́ ẹ̀yìn yẹn ṣé bẹ́ẹ̀ ló sùn sí tẹ́lẹ̀ àbí ẹlẹ́ni kọ́kọ́ sùn tẹ́lẹ̀ òpó mu wọlé ṣé inú ibẹ̀ ló mú wọlé àbí. inú ọ́fíìsì kékeré yẹn ni gbogbo wa wà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó wà lóhùn náà wà ibẹ̀ náà ló ti jẹun ìgbà tó dẹ̀ ṣetán ló ní kó yẹ káwọn máa lọ nínú ọ́fíìsì lọ. kejì yẹn ló mú wọlé ọ́fíìsì àti girlfriend yẹn ló pè wọlé nígbà kó jẹ́ káwọn lọ wọlé ẹ̀yin dẹ̀ ti mọ nǹkan tó fẹ́ ṣe tẹ́lẹ̀. mo dẹ̀ ti mọ̀ àti kí lórúkọ Kazeem kí lẹ́ni pé Kazeem ṣe. ó yọ handkerchief lápò báyìí ó dẹ̀ ti kọ́ba. ó fi bu ẹnu ẹ̀. bẹ́ẹ̀ handkerchief tó yọ yẹn wọ́n ló ti fi kankan sínú ẹ̀ tẹ́lẹ̀ tó fi nínú. èmi ò àmọ́ nǹkan tó lò gọ̀gọ̀gọ̀ bọ̀ mo rí handkerchief báyìí tó fi. ó fi bu ẹnu ẹ̀ èyí wá dìmú lẹ́sẹ̀. mo dìmú lẹ́sẹ̀ kejì mi dìmú lára. kejì yé dìmú lára ẹ wá ṣé ẹ ti kọ́kọ́ pa kóró bíi pé ẹ dúdú ẹ̀ ní àbí lẹ́sẹ̀kẹsẹ̀. ọmọ ẹ kò ṣe kankan òun náà ló ṣẹlẹ̀ ó ṣẹ̀yìn báyìí ọmọ ẹ fi sùn ó yẹ sùn báyìí ó kọ̀ ti kíní bọ̀ ni ó wá gbẹ̀jẹ̀ sínú ike kan. ó gbẹ̀jẹ̀ sínú ike kan. ó gbé wá ìpìlẹ̀ gbórí ẹ̀ lọ. ẹ ṣe tí àwọn Ifákóredé ti ní orí ẹ̀ lòún need gbé 100,000 so ìkejì yẹn ìkejì mi ní pati ń jọ yẹn gangan aago méje dẹ̀ ni wọ́n jọ sọ̀rọ̀ sí nígbà ní kówé àwọn máa pàdé ní premier nígbà ní tó fẹ́ lo kíní yẹn àmàrẹ́ nìyẹn so a lè gba owó yẹn wọ́n á máa gbé nǹkan tó fẹ́ gbé lọ àbánúkè so gbàtà àwọn pé Ifákóredé ó ní ẹni ẹ̀ ń bọ̀ lọ́nà ìkejì máa wò pé táìmù ti ń lọ ibi tó ń lọ ló bá nìkan tó yẹ pé èmi kí n gbé kíní yẹn lọ sí premier máa ní àmì ní nọ́mbà wípé màá rí Ifákóredé wá fún mi nọ́mbà Ifákóredé. mo mọ mọ̀ pé tí bá ti dán màá máa pẹ́ gba apá abẹ́lẹ̀ dúró sí ó wá fún mi nọ́mbà ẹ̀ so nọ́mbà fóònù yẹn la. ẹ má ṣe ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ ní ẹ̀yìn mi ìfẹ́ ti mọ nọ́mbà Ifákóredé tẹ́lẹ̀.
mi ì save nọ́mbà ẹ̀ kò sí lórí fóònù mi ṣùgbọ́n àti kejì mi fẹ́ máa lọ pátì yẹn kí ló dé tí Fákóredé pè yín tí ò lè pe Kẹ́hìndé kò ní nọ́mbà ẹ̀ lórí ìgbà tí mo yí àjọ wà ní ẹgbẹ́ kan náà a máa ń ṣe ẹgbẹ́ kan lọ́dọ̀ tẹ́lẹ̀ kó tó di pé ajá tàbí lọ mọ́ ó ti yẹ nọ́mbà tèmi ni ló save tó ń gbòdò mo sọ ká ẹ ṣáà ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ó ní ilé lòun ní lọ́wọ́ so ó wá fún mi nọ́mbà ẹ̀ bóyá fún mi nọ́mbà ẹ̀ ni a fi ń pera wa máa mú ọmọ Samson kékeré máa mú dání pé yá máa lọ sí Premier ibẹ̀ ló máa já. ẹ dúró ẹ má dàrú ẹni nìkan bí owó aago mọ́kànlá ẹ lọ ní kókó mọ́mọ́ ẹ lọ sí ilé. wọ́n ti mú Samson lọ gbígbọ́ aago mọ́kànlá ló ti lọ ara ká ní ó ti wọ́n ti mú Samson lọ sílé nígbà tí wọ́n wá pa dára sí mi yẹn tán àbí tí wọ́n sọ wípé kẹ́yìn lọ gbé orí yẹn fún Fákóredé. ilẹ̀ tí ṣé òkè nígbà tílẹ̀ mọ́ ni. ìgbà tílẹ̀ mọ́ ni bí aago mélòó. ẹ̀rọ ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ìgbà tílẹ̀ mọ́ a ṣe tán nìkan bíi 3:30 sí aago 3 máa ní òórùn kùn bẹ́ẹ̀ lọ sùn oye àwa lọ sùn nílé àwa fi ọ̀bọ yẹn lẹ̀ nìkan sí Kazeem afilẹ̀ sí ọ́fíìsì bàtà afilẹ̀ sí ọ́fíìsì yẹn bàtà máa jẹ́ àti dé nìkan bí after 7 máa ní ọ̀gbẹ́ni nídélé ilẹ̀ ti mọ̀ àṣà padà sí ọ́fíìsì a lọ tún ọ́fíìsì ṣe dáadáa náà ìrọ̀lẹ́ dẹ̀ ni ayọ̀ fi meeting sí ìpàdé sí pẹ̀lú Fákóredé ìrọ̀lẹ́ ìjọ kejì Friday mọ́júmọ́ Saturday ìrọ̀lẹ́ Saturday dẹ̀ la fi ìpàdé sí ìrọ̀lẹ́ la fi sí pé ọmọ máa gba orí yẹn ìwà tó dẹ̀ di ọwọ́ ìrọ̀lẹ́ tá à ń pè fáwọn àwọn ní ẹ ti ń bọ̀ lọ́nà wọ́n ti wà ní wọ́n ń repo wọ́n ra igbá kan ìkejì máa ń wò ti pẹ́ àwọn tó yẹ wọ́n dẹ̀ ti ń pè wọ́n pé níbo ló wà yóò tí tó dé nìkan kan tó wá ní kí n lọ kí n gbé kinní yẹn lọ ó wá fún mi nọ́mbà Fákóredé ní pé tí bá ti pè ní kó sọ pé Premier so mo ṣàgbà nọ́mbà mi náà wá pè wọ́n wá náà repo lọ́wọ́ wípé kí n máa nìṣó oyè ká máa pàdé máa wo ibi tọ́nà àwọn tí ń repo yẹn sí Premier pé àìdá pé kò lè ọ̀nà Láfẹ́nwá after ọ̀nà randa so ìgbà tó wá yá sí. kí ló ń ṣe ní Premier yẹn. school ni. school wà lẹ́pẹ̀ títì yìí. ìmọ̀ pákéjì inú polybag ló wà máa fi sínú báàgù bag mo gbé sínú báàgù bag máa pọ̀ mọ́ ṣáǹsì ọmọ kékeré yẹn pé já lọ gbé ló máa jáde sí tó máa fast tó máa tètè yá sí Premier wọn ni ẹja lọ báyìí la máa gbà ó ti yé bóyá mú mi ajá gba kọ́nàkọ́nà ajá jáde sí títì mo yìí jáde sí títì mo tó ká ó jẹ́ ń gbójú bẹ́ẹ̀ mo ṣe mú agídẹ̀ mo ṣàrà àwọn Àgbẹ̀kọ̀yà mo ṣe rí wọn ni mi ìmọ̀ ká Àgbẹ̀kọ̀yà ni wọn mo rà bọ́ọ̀sì wọn pọ̀ mo wájú wọn wọ́pọ̀ bẹ́ẹ̀ náà bá ní ṣáǹsì súnmọ́ wájú tiẹ̀. ọwọ́ mi ló wà ní ìgbé fún tó bá yí wọ́n ṣe mú mi nìyẹn. kò ṣe Samson mọ̀ kókò tó wà nínú àpò kó mọ̀ òun ò mọ̀ bá yí ní pé ló wà ń bẹ̀ kankan máa ní kọ́ báyìí ló wà ń bẹ̀ ló fi gbé mi dé police station Láfẹ́nwá mo fi dé bíbá. ok ìbéèrè kan rèé ẹni pé ẹ fún Dárasími ní ọtí láti mú kí ló ẹ fi sínú ọtí yẹn fún Dárasími lò. ìwọ kò sí nǹkan bẹ́ẹ̀ kò sí nǹkan nù ọtí. ẹ ṣọ́ tó kò sí nǹkan ọtí tẹ̀ fún mi. kò sí nǹkan bẹ́ẹ̀ ìṣojú ẹ̀ gan mo fi ṣe báyìí ṣáàmùsì gan àbẹ̀ tó mo ti ń dàgẹ̀ pé kí ni ò gbọ́dọ̀ ju 800 naira lọ 900 naira mo fi ṣí ló fi lọ mú kọ́ọ̀pù mo lè fi dà. ẹni nígbà tí ẹni tó pè yìí nígbà wọn ní ìdúró tẹ́tí pé kéjì ó gbé nígbà bàbá yìí pé ó pè fún ó ní ìdìbò wà bàbá yìí lórí ní pé ẹ̀yin ò ṣe lè lọ ṣí fún ẹni tẹ́tí sọ fún àbúrò rẹ̀ àbí kejì fẹ́yìn Táíwò àbíyé ní Kẹ́hìndé tẹ́tí lọ gbé orí ẹ̀ ṣé ẹ̀yin ti mọ lédi ẹ̀ tẹ́lẹ̀ ni. èmi kọ́ ni mò ń fẹ́ èmi ò mọ̀ ń pa mi mọ̀ ń pa pé bẹ́ẹ̀ pọ́n bẹ́ẹ̀ ṣòrí ara òun ló wá pè mí pé nǹkan báyìí nìyẹn. ṣègbè sọ pé Ifá ṣèkínní kan ló pè mí pé kékejì ní pé òun. ẹ̀mí rò bóyá Ifá ṣèkínní ẹ̀ ti fún aṣọ fún mi tẹ́lẹ̀ pé. irọ́ kò bá mi sọ ó ní kékejì ní pé òun ó ní kejì ẹ̀ kọ́ ní ìmọ̀ àárín yẹn. àwọn aládùúgbò nígbà táwa lọ ṣiṣẹ́ ìwádìí níbẹ̀ wọ́n jẹ́ pé wà wípé kò kí ń ṣe àkọ́kọ́ tí ẹ ṣe níbẹ̀ yẹn nìyẹn wọ́n nítorí pé àwọn ti fura ní àdúgbò wípé àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ rà pé nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ lẹ́yìn tí ó sì yé wọn kí lẹ fẹ́ sọ sáàárín yìí.
ẹ ṣe ṣẹ́rí torí wọ́n ti káwọn yín mọ̀bọ̀ tí wọ́n ti wọn ò ní mú ẹ̀rí wọn tó dájú. dájú wọ́n ti rí tẹ́jú ṣe orúkọ wọ́n ti bẹ́ẹ̀ rí ti àwọn fèrèfèrè ṣé ẹ̀yin lẹ̀ ń pè kejì ní àbí kejì ló ń pè ní báwo láàrin yẹn ṣe jẹ́ ẹjọ́ máa ń ṣiṣẹ́ yẹn ṣe àwọn ẹ ilé yìí gbé ẹ̀yin ò gbábẹ́kúta. mi ìgbà bẹ́ẹ̀ máa gbọ́ ẹ jẹ́ ẹ̀yin máa gbọ́ ṣẹ́rí nǹkan tí mo kàn pé bọ́ọ̀ Kazeem òun ló máa ń mẹ́rin wá fún kejì kí ló mú wá fún yìí. pààtì èèyàn ìkejì èèyàn máa rà ó lè gbé ike bọ́tà kékeré yìí ó lè gbé sínú ẹ̀ fún kí ìkejì mi fún 20,000 àbí 10,000 so mo dá àwọn kan wà tí mo ti dákọ fún Ọlọ́run yẹn so àwọn yẹn ni Kẹ́hìndé òun ìkejì máa ń tà fún no àwọn yẹn náà wà láàgọ́ kan bẹ́ẹ̀ ni mo ti dákọ ẹ̀ fún àwọn Ọlọ́run bíi tani ẹ tún sọ kọ́rọ̀ lè balance àwọn bíi tani àti tani. àwọn wo. wọ́n pè kan ní Fẹ́mi Fẹ́mi bẹ́ẹ̀ iṣẹ́ wo lòun ṣe. babaláwo ni ọ̀rẹ́ tàbí mi Adio tàtún ni Mọ̀súrù bọ̀tẹ́jọ́ ṣiṣẹ́ yìí náà ni. babaláwo náà ṣé ni ìkejì yín náà ṣe iṣẹ́ ìṣègùn iṣẹ́ ìṣègùn lòun ṣe ẹdùn Àdìó Fẹ́mi Mọ̀súrù aláwọ̀ làwọn aláwo làwọn náà. ìṣègùn lẹ́yìn àti kejì tí ń ṣe bẹ́ẹ̀ ṣé ẹjọ́ gba ọ́fíìsì pọ̀ ni àbí ọ́fíìsì wà nílò gbẹ̀yìn máa ń wá ń bá lọ́fíìsì. iṣẹ́ káfíńtà gangan ni máa ń ṣe jámàjàmà káàkiri bọ̀ tó bá ti wá ṣiṣẹ́ ńlẹ̀ máa bọ̀ òun ṣiṣẹ́ ẹ wá ṣìṣègùn àbí. máa bá òun tó ṣe bá ti wà lẹ́bi kí n bá lọ ọkàn àbí ọkàn. òkè ó yá ẹ ti sọ̀rọ̀ pé Kazeem ló ń bá mú ẹran èèyàn wá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn tá a sọ wípé wọ́n ní àwọn tí ń kẹ́fẹ́ ládùúgbò yẹn tẹ́lẹ̀ ó yá ẹ sọ̀rọ̀ lórí yẹn. irọ́ bí ìmọ̀ pa yẹn tó sọ àwọn yẹn. ẹran èèyàn tó mú wá àwọn kọ̀ọ̀kan kí lẹ fi ṣe fáwọn èèyàn. ṣé rí àwọn tó ń ta fún yẹn àwọn ọmọ bí ń ṣe wọ́n máa ń fi ṣe àjò bóyá mi mọ̀ kọ́tọ́ bí ń ṣe sá. ibo ló ti ń rí àwọn ẹran èèyàn bẹ́ẹ̀ tó mú wá. Kazeem ló máa ń ta fún kejì ibo ló ti máa ń rí. mi mọ̀ bí tó ti rìn ẹbí ẹ má sọ pé kì ẹjọ́ ń lò náà ni ẹjọ́ mò ń pa ẹ̀ náà mi mọ̀ bí tó ti rìn ẹjọ́ ìjọ mò ń pa ẹ̀ náà ni. ètò ilé ni mo mọ̀ pẹ̀ tí Dárasími yóò kí ń ṣe àkọ́kọ́ tẹ̀ ló ń pa ẹ̀. irọ́ mi Oríṣi mọ̀ pa àkọ́kọ́, ẹ irọ́ ti mọ̀ ń pa ẹ ti mọ̀ ẹ bàbá. nítorí pé mo ṣe Ṣe rí- nípa ti ṣiṣẹ́ ìwádìí lágbègbè wọ́n jẹ́ tí- kí ok wọ́n jẹ́ kó yé wa pé àwọn tí ń kẹ́fì ìkejì yín àti ẹ̀yin pẹ̀lú wọ́n ti dárúkọ àwọn kan tí mi ò rántí lẹ́yìn tó ń túmọ̀ sí wípé pẹ̀lú ọ̀rọ̀ Dárasími tó wá fojú wọ̀nyí kò kí ń ṣe Dárasími nìkan lẹ kọ́kọ́ ṣe nínú ilé yẹn èwo lẹ́yìn mọ̀ tí kejì yín ṣe tẹ̀sí níbẹ̀ tó lè mi jẹ́ ò mi bẹ́ẹ̀ lọ ti ṣe. irọ́ ẹ máa gbọ́ ẹ ṣe tí bá lọ tí a bá bẹ̀rẹ̀ ládùúgbò gan tí bá wá sọ́dọ̀ ẹ̀ ní Sátọ̀dé ẹgbọ́n òkè Sunday ń gbọ́dọ̀ padà iṣẹ́ wo ni mo wá ṣe ní tẹ̀lé wá lẹ́rìn. èmi kàn máa gba owó lọ́wọ́ ibi pé bá mi ra gàrí bá mi ra nǹkan báyìí owó kí ni. no tí bá ṣe iṣẹ́ díẹ̀ kan iṣẹ́ mi ló ń bẹ ṣe náà ọ̀gbẹ́ni wá mo broke mo ní ìdówó ó dẹ̀ máa ṣe ó dẹ̀ lè fún mi 15 10 ọlọ́wọ́ ayé ọ̀tẹ̀ máa pa wá tẹ́ máa fi Irọ́. tẹ́ máa tà tẹ́ máa fi rówó mú lọ. Irọ́. Iṣẹ́ kílẹ̀ ṣe fún tẹ́ máa fi fún yín lówó bí èlò ló máa fún yín. àti iṣẹ́ tó ọ̀rọ̀ àjọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò dẹ̀ èlé tẹ́ ṣe yìí èlò lẹ ti gbà. mi jẹ́ tí gbà wọn kan Mo bẹ sọ fún yín ní 4,000 kan ègbè nígbà tí mo fi wọ mọ́tò wá ni ẹ fọ mọ́tò wá. bẹ́ẹ̀ tó sàn jẹ́ sí gbà lọ́wọ́ Ifákóredé yẹn irọ́ àti ẹ̀ tí gbà wọn kan lọ́wọ́ òun ò tí gbà kankan irọ́ lọ́wọ́ wọn. ìkọ́gbà tó ní tí bá ti gbórí yẹn fún 100,000 ló máa fún mi tó bá fún mi 100,000 kí mi mú 50 kí bọ́n fi 50,000 sórí inú ọ́fíìsì so tí wọ́n bá dẹ̀ ti dé òun á pè mí ibi tí bá fi sí màá sọ fóun. Ẹni sọ̀rọ̀ nígbà tí àwọn tó mú yín yẹn mú yín níbo ni àwọn tẹ́ fẹ́ lọ gbé ìkọ̀ fún ṣé wọ́n padà pè é mọ́. àwọn tí létà tí wọ́n mú mi yẹn mi ì rí Fákóredé báwo lè ṣe bí ó tẹ̀ ṣe ṣé kò kò ní bọ́ ẹ̀ pé nọ́mbà tẹ́lẹ̀. mo pe nọ́mbà ìgbà tó kò gbé kọ́ọ̀mù rárá létà ìgbà tí a wá dé ọ́fíìsì àwọn Àgbẹ̀kọ̀yà yẹn bóni Samson wà nígbà tó mẹ́yìn ọmọ Sam àjọ àpapọ̀ ọ̀pọ̀ mẹ́yìn méjèèjì lókè ọ̀yá. so àti máa dé ọ́fíìsì wọn àwọn Àgbẹ̀kọ̀yà ní Fákóredé àwa láwọn òun mọ̀ òun sẹ́ẹ̀tì nígbà òun sẹ́ẹ̀tì kìíní yẹn ok Fákóredé ẹ̀ wá síbẹ̀ ẹ wá síbẹ̀ nígbà òun sẹ́ẹ̀tì yín ọ̀ ni bẹ́ẹ̀ ó ti mọ̀ pé tí ṣe orúkọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ló wá ní pé nǹkan tó yẹ pé òun kọ́ tó sì kejì mi wípé òun nídìí nǹkan báyìí ìkejì mi jẹ́ pé kó o má wọrí ló mọ̀ pé wọ́n ti ń wá yín pé ẹ ti ṣe orúkọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí wọn tí mú yín lórí ọrùn wọn tí mú yín lọ́rùn wọn gbọ̀ngàn wọ́n sì mú yín ní ìtúpa tẹ́lẹ̀ rí dáì sọ tó ní nǹkan tó
wọ́n fi ṣe orúkọ tẹ́lẹ̀ ti máa ṣe orúkọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí wọn ò lè sọ orúkọ bẹ́ẹ̀ fún mi pé àwọn nídìí kó báyìí. nínú group tẹ sọ wípé ẹjọ wà tí Ìfakọrẹdé ti rí nọ́mbà tí yín gangan yẹn ṣé èkejì yóò sí bẹ́ẹ̀ ni ṣe fẹ́ sọ pé iṣẹ́ ìṣègùn lẹ́jọ́ ń ṣe. ó wà ń bẹ̀. ó wà ń bẹ̀. ó wà ń bẹ̀. ẹ̀yin náà wà ń bẹ̀. Ìfakọrẹdé náà wà nínú group yẹn. ok kí ló tó bá jẹ́ nọ́mbà tí yín ló wá mú. èmi ò mọ bọ́ọ̀dì ó ní ìgbà tí èmi pè ló ń sọ pé kò sí nọ́mbà ilé ìlú àlọ́ tòun kò sí ti kejì mi lọ́wọ́ tòun wọ́n á ní kí bóun pè kejì mi máa sọ fún un pé Ìfakọrẹdé ti pè ó ló wá lókè wọ́n ṣàjọ ó pè Ìfakọrẹdé mi ìmọ̀gà tó pè wọ́n jọ sọ̀rọ̀ lọ́bíjọ́ sọ nǹkan tó sọ yẹn láti gbà Ìfakọrẹdé ò dè mí láàmú kò pè mí lórí fóònù mọ́ ara. ó lè túbọ̀ àwọn Ìfakọrẹdé ti pè é pé. a ti máa lọ bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta. ìjọba ìsọ orúkọ yín fún ọ lẹ́ẹ̀kan. Táyé. níbo ni Kẹ́hìndé àti Kazeem wà báyìí. àwọn tí ń wá omi ìmọ̀ tó wà báyìí. kíní kọ́ Samson. Samson yẹn àti yanjú ẹ̀ because ló máa ń pé bẹ́ẹ̀rì kan àbí ọ̀dọ̀ wa ń bẹ̀ ìgbàdàn ti lọ wádìí sí tọ́dẹ̀ ti bá ń bẹ̀ tó yẹn ti ṣẹ̀kẹ̀ tó ti kó wà ń bẹ̀. ẹni sọ̀rọ̀ nígbà tí ẹ gé orí ẹ̀yìn gbẹlẹ́ gbé bọ́ọ̀dì tó kù sí. bọ́ọ̀dì tó kù yẹn bọ̀bá yẹn gbé lọ ni ìwọ̀nba díẹ̀ náà ló wà nù kí ọ̀dà gbogbo ẹ̀. ìwọ̀nba díẹ̀ ló wà nù kí ọ̀dà. ẹ gé sínú kí ọ̀dà. ṣé ẹ gé kéékèèké ni abẹ́ gé lórí ní sọ̀rọ̀ náà báwo lè ṣe ṣe. àkọ̀rọ̀ kan ẹ̀kọ́ ẹ̀gé bákan bákan. ẹ̀gé bákan. kí lẹ wá kó sí yàtọ̀ sí òun. kí lẹ kó sínú kí ọ̀dà yẹn yàtọ̀ sí ẹran yẹn kí lẹ kó sínú ẹ̀. àwọn kan wọlé yọ lára ẹ̀. ọtí ni àdá sílẹ̀. àwọn kan wọlé yọ lára ẹ̀. Kazeem ló yóò wà lọ́wọ́ Kazeem gbogbo wa. ètò kó fẹ̀yìn àti kejì mi kí ni àwọn nǹkan tó wà nínú ẹ̀ gbogbo. ọtí ni ọtí ni orí ẹ̀ wà. orí yẹn ọ̀tọ̀ ni. ọ̀tọ̀ nìyẹn. àwọn míì ò kàn wọ́n tó gé lára ẹ̀. àwọn kan ló wà lọ́dọ̀ tí tó wà ní kí ọ̀dà. bóyá bí ọyàn máa bẹ́ẹ̀ ẹran ló pọ̀ jù bẹ́ẹ̀ sàbí àmọ́. ṣùgbọ́n ìbéèrè kan wà tí mo bi yín tí ẹ ò jẹ́wọ́ ẹ ò gbọ́dọ̀ ń gbìyànjú láti sọ ni pé Dárasími nìkan lẹ tẹ̀lé wọn ṣe mo sọ pé kí wọ́n lọ pé wọ́n ti kẹ́fìn nǹkan bẹ́ẹ̀ nínú ilé yín yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí báyìí kejì yín ṣe lè ṣe nǹkan yẹn ẹ lè má sí níbẹ̀ bọ́ ẹ máa gbọ́ sí pé ó ti ṣe. ẹ ṣe tó bá yẹ kó bá ti ń kẹ́fìn ẹ̀ ni mo sì mọ̀ káwọn kan máa gist ni pé kí n tẹ̀kejì mi nínú dáadáa nulẹ̀ ibùdó àwọn aráàlú lé wa yẹn ló bá ti dé. ẹ má sọ pé kí nǹkan tẹ́ mọ̀ tí kejì yìí ṣe tẹ́jọ́ ń ṣe ni torí wọ́n fi pè yín wọ́n tó yín láti ọ̀hún yẹn pé ìwà rẹ̀ làbẹ́ ṣe tẹ́jọ́ wá. èyí yóò bá wọn ṣe lè ní pé wọlé yóò bá wọn ṣe tẹ́lẹ̀ mọ̀ pé kejì yín nìkan ló ṣe. ẹ ṣe tí yẹn ti Dárasími yẹn níbi gan tí Kazeem gan bá gbẹ̀rún wá fún mi ìmọ̀ra tó gbé wá fún rí ìjọ yẹn náà ló sọ fún mi àti ọmọ yẹn pààkì gbogbo ẹ̀ mo ní àkílódé ó ní ṣé gbogbo ẹran tóun tà fún àwọn lágbájá báyìí ṣé òun mọ̀ kóun ló wà ń tà fún òun tóun bá rẹran 10,000 òun lè fi ta bí 40,000 nǹkan kan ó ní ṣé mọ̀ kóun ló kó pé nǹkan tó gbé wọn tó kó lọ òun sì máa gba díẹ̀ nínú ẹ̀ òun máa lọ bá òun máa gba díẹ̀ àbí kó kó wá fóun padà ló ti mi dẹ̀sán ọkàn tó mi sí pẹ̀lú wọn ìjọ yẹn gangan kò sí àwọ̀ rẹ̀ ìjọ tí wọ́n fi mú mi yẹn gangan ìjọ yẹn gan mo yá máa pé kí bá ti gba owó ti fẹ́ gbà máa gé sí méjì máa fóun 30 máa mú 70 máa dẹ̀ yá dànù tèmi. ìjọ yẹn gan èmi fẹ́ gba owó yẹn mo kò gbé ó ní ká pín 50-50 mo dẹ̀ ní òkè máa yọ 70 tèmi máa fún 30 tó gbé tó òun ló wà lábẹ́kúta ìmọ̀ pín sí lábẹ́kúta mọ́. èmi kọ́ mo ní pé ìyẹn pé mo gbé kinní lọ gbé mi tí mo gbé nǹkan lọ. kí ni ẹ fẹ́ kí ìjọba kò ṣe fún yín? àti pé báwo lẹ fẹ́ kó rí lára yín pẹ̀lú nǹkan tẹ́ ṣe báwo ló ṣe rí lára yín ṣé nǹkan tó dùn lórí yín ẹ sọ̀rọ̀ ẹ dáhùn ẹ tó sókè mi gbọ́. kò kì í ṣe nǹkan tó dùn mọ́ mi. ẹyin mi gbọ́ kọ́lẹ́ sọ. kò dùn kì í ṣe nǹkan tó dùn mọ́ mi. báwo lẹ ṣe fi báwo lẹ ṣe rí báwo ló ṣe rí lára yín. ooo kí ẹ pa ọmọ lọ́mọ. kò dáa. ẹ sọ̀rọ̀ sókè. kò dáa. kò dáa. ọmọ ẹsẹ̀ ti bí ma tó bí ọmọ ọdún mélòó ọmọ àkọ́bí. bí 15 years. 15 years. ok nígbà tí wọ́n sọ pé àwọn onídìí ẹ ṣe mú kan lára àwọn àkọ́bí kẹ pa bẹ́ẹ̀ kẹ ọ bó ṣe máa rí lára yín.
ẹ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mi lè. àmọ̀ràn bẹ́ẹ̀ wo ni lẹ bíi ti fẹ́ báwo bẹ́ẹ̀ ni bíi ti báwo. ok ọgbọ́n mi mọ̀ ọgbọ́n mi tí lè ẹ̀kọ́ sọ tó bá lọ jọmọ yín lórúkọ bẹ́ẹ̀ ṣe tí wọ́n lè ṣe owó lẹ́yìn fúnra yín fẹ́ wà. mi wọ́n ní lè kí wọ́n tó fi ná mi lè jọmọ wá lọ́mọ òkè kó fi jóra ẹ̀ wò. mi lè ara mi ò lè balẹ̀. ara yóò lè balẹ̀ bọ̀dá ara yóò balẹ̀ tó lè tẹ́ pa yìí. àmọ̀ràn wo lẹ fẹ́ gba gbogbo àwọn tó sì hùwà burúkú báyìí tó jẹ́ wípé wọ́n sì ń ṣe fídíò borí lẹ́yìn àwọn kan lẹ fẹ́ gbà wọn. Ẹ sọ̀rọ̀ sókè kọ́ o. yẹn kọjá kò sí géènì kan bẹ́ẹ̀ kò dẹ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ náà. ok kí lẹ fẹ́ kí lè bá ṣe fún yín. kọ́ bá mi ẹ gbóhùn sókè. mi mọ nǹkan tí fẹ́ sọ lórí ẹ̀ bẹ́ẹ̀ pé. ok ẹ mọ ohun tẹ́ fẹ́ sọ. ọ̀dà kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. Táíwò 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 Yèmítàn ẹ́ Yèmítàn ẹ gbóhùn sókè. Táíwò Yèmítàn.